ẹ̀yin ọkùnrin tí ẹ máa ń complain àbí tẹ máa ń ṣàlàyé pé ìyàwó yín kò kí ń like sex, kò kí ń like oko. Ṣé rí ẹ̀yin ọkùnrin ẹ máa ń fẹ́ fira yín wé obìnrin. Ṣé rí reaction ọkùnrin sí sex is spontaneous, but reaction obìnrin is responsive. Ọkùnrin máa ń respond spontaneously sí sex ni, àwọn obìnrin máa ń respond ni. And spontaneous mean pé kò ní ìdí kọkùnrin nífẹ̀ẹ́, ọkùnrin ò ní ìdí love, ọkùnrin ò ní ìdí affection, ọkùnrin ò ní ìdí emotion kankan láti ní sex pẹ̀lú obìnrin. Torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí tán rape wèrè lunatic, ẹ kàn dédé róyún nù wèrè ní ẹni mẹ́ni tó fún lóyún, wọ́n bá ṣẹ́wó sùn, wọ́n bá house girl sùn. That's why a man can sleep with his house girl or anybody, because ọkùnrin ò ní ìdí love. Torí ẹ̀ la ṣe máa ń sọ fún àwọn obìnrin pé the fact pé ọkọ ẹni girlfriend kò mí pé kò nífẹ̀ẹ́. Gbogbo àwọn tó ń dóńtà yẹn kò mí ipò nífẹ̀ẹ́ wọn, nature ni, àfẹni tó bá ní self control tàbí èèyàn tó bá born again. So ẹ̀yin ọkùnrin ẹ má máa fi sexual nature tí kẹ́ máa fi wé obìnrin. Ẹ lè máa bà obìnrin nínú jẹ́, kẹ́ ẹ má tọ́jú ẹ̀, kẹ́ ẹ má tọ́jú ọmọ ẹ̀, kẹ́ ẹ má fún lówó, kẹ́ ẹ má provide conducive environment fún, kẹ́ ẹ wá fi pé bóyá rẹ̀ máa lè sí yín, kò possible. Obìnrin máa ń wà responsive in the sense that obìnrin lè respond to touch, ó lè respond to memory, ó lè respond sí bóyá tó bá rántí àjọṣepọ̀ tó wà láàrin òun àti èèyàn, obìnrin máa ń respond ni. So tí ò bá jẹ́ pé nǹkan kan kọ́kọ́ wà tó wà tó precede, kò sí bí ara obìnrin ṣe fẹ́ move towards ọkùnrin. So ẹ má máa feel pé bóyá obìnrin tẹ́ ẹ bá nú jẹ́ láàárọ̀ kùtùkùtù tó bá wá dalẹ́ bòbò ẹ̀ á lè sí yín, ẹ má máa tanra yín. Tó ò bá ti tọ́jú obìnrin ẹ, tó fẹ́ yàwó sílé, tó tọ́jú ẹ̀, tó ṣèkẹ́ ẹ̀, tó fún lówó, tó ra nǹkan fún, tó mọ sọ àwọn ọ̀rọ̀ gidi lẹ́nu, o lè expect kí irú obìnrin bẹ́ẹ̀ yẹn like oko. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ẹ̀yin ọkùnrin míì ẹ wà romantic, girigiri yín ti pọ̀ jù. So ẹ má máa tanra yín dẹ ẹ̀yin obìnrin náà. Ṣé rí ọkùnrin òun sábà ń pretend, what you see is what you get ń lọ̀rọ̀ àwọn ọkùnrin. Ọkùnrin tó bá ti ń fẹ́ láti kàn ṣe tó ti ń hùwà burúkú sí ẹ tí ò lọ́rọ̀ gidi lẹ́nu, má rò pé o lè change fake sí original, o dẹ̀ lè change original sí fake. Ọkùnrin tí ò dá ò dá, ọkùnrin tó dá ó dá ni. Tó bá ti ní ọkùnrin tó yẹ pé wà burúkú ló máa ń hù sí ẹ, má fi pé bóyá miracle kan máa ṣẹlẹ̀ tó bá fẹ́ tá wá change. Ọkùnrin tó bá ti láhùn láti courtship bó ṣe máa láhùn nìyẹn, kò ní tọ́jú ẹ, kò ní tọ́jú ọmọ, kò ní, ó máa fìtínà tí ẹ ni. Men no dey change, go and do your research. Àwọn ọkùnrin ò ń change. Àwọn ọkùnrin míì wà tó ṣe pé kádàrá wọn ò níyàwó nílé, kì í ṣe gbogbo ọkùnrin ló ní husband charisma. Ẹ lè máa wá ká nínú táyà, tẹ́ bá ra táyà lẹ́ra, ẹ lè expect kí táyà kó perform iṣẹ́ tí odidi ká máa ṣe. Mọ́tò ló máa ní gbogbo components, á ní steering, á ní gear, á ní engine, á ní all kinds of components. But if you buy tire cannot perform the work of car. So tó bá fi ọkùnrin tí ò wúlò, tí ò wà responsible, tí ò ní husband charisma, tí ò ní father charisma, o lè expect pé kó rí gbogbo àwọn quality yẹn lára ẹ̀. It's as good as you are looking for car inside tire. So ẹ má máa deceive ara yín. Kò ń ṣe gbogbo ọkùnrin míì wà tó ṣe yí pé destiny ẹ̀, májẹ̀mú ayé ẹ̀ kò níyàwó nínú ilé. Some men don't even deserve láti máa gbé láàrin àwọn èèyàn. Inú igbó ló yẹ kí ilé ọkùnrin kọ́lé ọkùnrin míì sí. So obìnrin jẹ́ ohun èlò ẹlẹgẹ́ tó wà fragile. Fragility obìnrin ó yẹ kí ọkùnrin kó mọ̀ pé this person, obìnrin òun ṣe tó ń lè máa maltreat. Then society tá à ń gbé wọn kì í train àwọn ọkùnrin. Obìnrin náà máa ń kanra mọ́ pé ẹ máa ṣe léè torí ilé ọkọ, ẹ máa fẹ́ léè kọ́ra torí ilé ọkọ. Wọn kì í kọ́ ọkùnrin pé nítorí kò lè fẹ́ yàwó kí yàwó ẹ lè ní ìtura lọ́dọ̀ rẹ̀. So ọkùnrin tí wàá rẹ̀ ò bá ti dáa, má wulẹ̀ fẹ́. Carry your gentle soul and be patient. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn obìnrin tí wọ́n ń tẹ̀lé Jésù ṣoṣooṣo láyé gba ayé Jésù, èwo nu wọn Jésù wọkọ̀ fún? Àwọn Mary, àwọn Màtá, àwọn tí wọ́n help Paul apostle inú ministry, àwọn Fébè, gbogbo wọn tó ń dárúkọ wọn ní Romans 16 yẹn, èwo nu wọn ni wọ́n calculate wípé Jesus does not have business with your marital status. So ẹ má máa jẹ́ kí àwọn logistic kan kó máa force yín láti máa lọ sí ọ̀dọ̀ àwọn ọkùnrin, because tó bá fọkùnrin tí ò dáa, the fact pé ó ti wà nínú ilé ẹ̀ yẹn, o ò lè sọ pé o fẹ́ gbóbo ẹ̀ pamọ́.